Salamu alaikum wa rahmatulahi wa barakatu. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi o. Àdíìtì tí mo mú wá fún yín ní èní lórí ká máa yin àwọn èèyàn, ká máa yin àwọn aṣebi, ká máa yin àwọn aṣeburúkú, àwọn tí ìwà wọn ò dáa. A mọ̀ pé ìwà wọn ò dáa. Lẹ́yìn, a máa sọ̀rọ̀ wọn lẹ́yìn. Tí a bá rójú wọn, a máa yin wọn. Ẹ bá mi ká lọ nínú àdíìtì yìí nítorí kò ń ṣe ìtàn. Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ wípé Ọlọ́run á máa bínú àwọn ènìyàn tí wọ́n ń yin àwọn aṣebi. Ní ìgbà kan rí, Khalifa Esham bin Abdulmalik ó rìnrìn àjò lọ sí Mecca. Nígbà tó wọnú Kaaba, ó wá rí ìránṣẹ́ Ọlọ́run kan, olùsílọ́hun ni, olùṣetọ́lọ́hun, olùfi gbogbo ara sìn ní onítọ̀hún. À ń pe onítọ̀hún yẹn ní Tyrus Yemeni. Ó jẹ́ kan nínú àwọn tàbíìn Ọlọ́run. Ó ránṣẹ́ pé Tyrus yìí. Nígbà tí Tyrus dé ẹ̀gbẹ́ ẹ̀, ó bọ́ bàtà ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ royal carpet ẹ̀. Ó wá pè é, ó ní, Isham, peace be unto you. Àlàáfíà Ọlọ́run kó máa bẹ́ ẹ gbé. Ó bá jókòó sí ẹ̀gbẹ́ Khalifa ẹ̀ níbẹ̀. Wá ní Isham, báwo ni, ṣé dáadáa ni, ṣàlàáfíà ló wà? Isham worú pálápàláwo ni ọkùnrin yìí ń bá mi dánwò kẹ̀. Èmi olórí ẹ̀sìn, wọ́n pa ọ́ ni. Ló bá rí i pé Kàábà ni òun wà, kò ń ṣe ibi tóun ti lè pa èèyàn. Ọlọ́run ò ní dáríjì òun tóun bá pààyàn nínú haram. Ó bá ní òun ò ní pa ẹ́. Jẹ́ ń béèrè lọ́wọ́ rẹ̀, kí ló ṣe tó o bá mi dán gbogbo pálapàla báyìí wò? Kí n mo ṣe fún ẹ? Ení, o bọ́ bàtà rẹ, o gbé sẹ́gbẹ̀ẹ́ kápẹ́ẹ̀tì mi, o kíìsì mi. Ó tún pè mí odidi olórí ẹ̀sìn òdodo. Ó pè mí lórúkọ. O lè pè mí ní Khalifa ni. Ó tún ṣetán nìyẹn, ṣe ló tún jókòó sẹ́gbẹ̀ẹ́ mi pẹ́kípẹ́kí. Ó tiẹ̀ béèrè lọ́wọ́ mi pé ṣé kí n jókòó. Ó tún wá tún pè mí lórúkọ, wá tún bi mí pé báwo ni, ṣàlàáfíà mo wà. A mà ti wá di sàwáwù mà nìyẹn o. A ti dẹgbẹ́. Tárọ̀tì bá dá lóhùn. Ó ní, ṣé orí bàtà mi tí mo bọ́ sẹ́gbẹ̀ẹ́ kápẹ́ẹ̀tì rẹ̀ yẹn? 5 ni mò ń lọ kọ́lọ́hún, ni mò ń wọlé Olúwa. Bí n bá dẹ̀ ti ṣe ń wọnú ilé Olúwa yẹn, bẹ́ẹ̀ ni mò ń bọ́ bàtà mi tí mò ń kó sẹ́gbẹ̀ẹ́. Ọlọ́run ò torí ẹ̀ kó pa mí àbí kó torí ẹ̀ kó fìyà jẹ mí. Ṣorí ọwọ́ rẹ tí mi ò kíìsì yẹn. Nígbà kan rí, Sayyidina Ali, kíkì Ọlọ́run máa bá a. Ó sọ wípé kí ẹnikẹ́ni kó má ṣe kíìsì ọwọ́ ẹnikẹ́ni yàtọ̀ sí ọwọ́ ìyàwó wọn nítorí pé wọ́n fẹ́ràn ìyàwó yìí, àbí yàtọ̀ sí ọwọ́ àwọn òbí wọn nítorí pé wọ́n fi ìfẹ́ wọn àwọn òbí náà. Inú wọn dùn pẹ̀lú àwọn òbí wọn. Ṣùgbọ́n pé mi ò pè ẹ́ lólórí ẹ̀sìn yẹn, n lè pè ẹ́ bẹ́ẹ̀. Inú àwọn èèyàn ò dùn sí ẹ gbogbo bó o ṣe ń ṣe. N sì fẹ́ parọ́ láti máa pè ẹ́ lólórí olódodo ńgbà tó kìí ṣòdodo. Mo dìídì pè ẹ́ lórúkọ ni nítorí Ọlọ́run ọba yá Allahu tá à ń sìn. Orúkọ ló ń pe gbogbo àwọn ànábì ẹ̀ àti gbogbo àwọn àyànfẹ́ ẹ̀ pátá. Ṣorí tí jókòó tí mo jókòó sẹ́gbẹ̀ẹ́ yẹn, mo gbọ́ ńgbà tí Sayyidina Ali, kíkì ọlá máa bá a, tí ó ń sọ wípé tí ẹ bá fẹ́ rí àwọn èèyàn iná, àwọn ẹni iná wọn á máa wà ní ìjókòó, gbogbo àwọn èèyàn tó kù á máa wà ní ìdúró yípo wọn. Èmi ò sì fẹ́ parọ́ fún ẹ torí àwọn èèyàn tó wà ní ìṣíwájú tán jẹ́ olùsílọ́hun ní òdodo, wọn kì máa ń parọ́ o. Abẹ́ẹ̀rí, àwọn èèyàn tí ó jẹ́ olódodo olùsílọ́hun ní ayé àtijọ́, wọn kì í parọ́. Wọ́n máa ń kanjú abẹ́ǹkó ni. Nítorí gbogbo àwọn èèyàn burúkú yìí, àwọn èèyàn tó ń tẹrí ọmọlọ́mọ mọ́lẹ̀, tí wọ́n ń ṣe gàràgàrà lórí ẹbí, wọ́n pọ̀ tí wọn ò ní jẹ́ kí ẹnikẹ́ni lè sọ̀rọ̀ tó wù wọ́n. Àwa lọ jókòó, a máa sọ̀rọ̀ wọn lẹ́yìn. A ní lè sọ lójú wọn nítorí pé bí wọ́n ti ṣe tẹrí wa mọ́lẹ̀, irú ẹ̀ náà ni àwọn ìjọba. A ní lè pọ́n ojú abẹ́ǹkó, wọ́n á sì máa fìyà jẹ wá. Gbogbo àǹfààní wa wọn ò ní fi lé wọn lọ́wọ́. Ṣùgbọ́n irú àwọn èèyàn Ọlọ́run báyìí, kò bá jẹ́ pé wọ́n máa pa wọ́n ni, wọ́n dúró láti kan ojú abẹ́ǹkó. Ẹ jẹ́ ká máa ṣọ́ra o. Ká má torí pé a máa rí jẹ lọ́wọ́ lágbájá, ká má bá sòótọ́ ọ̀rọ̀. Káràlé wa bá ń jẹ kòkòrò tí ò dáa, ẹ jẹ́ ká fi yé e. Ká má torí ohun tá à ń rí gbà lọ́wọ́ ẹ̀, ká má bá sọ òdodo ọ̀rọ̀. Mo rántí ọ̀rẹ́ mi kan, ọ̀rẹ́ mi tí mo fẹ́ràn ni. Ó máa ń lọ Mẹ́kà ní gbogbo ìgbà.
mo wá bi léèrè mo ní ìwọ ọ̀rẹ́ mi kí ló ń lọ mú ní Mẹ́kà lọ́dọọdún téèyàn bá tún lọ Mẹ́kà ní gbogbo ìgbà bí ìgbà tó tún lọ ń wá ẹ̀ṣẹ̀ ni ẹ̀ ń dínà máwọn tí ò tíì lọ gbà wọn tí ò tíì lọ láàyè torí pléènì á kún Mẹ́kà á kún àwọn èèyàn á máa tẹra wọn pa tẹ́ bá ti lọ lẹ́ẹ̀kan tẹ́ bá rẹ́ni tí ò láǹfààní àti lọ ẹ rán wọn lọ ládá wà nínú ẹ̀ fún yín ju kẹ́yìn máa wá pàrà abẹ̀ lọ nítorí ẹ lówó àti lọ́ọ̀bẹ̀ họ́lídé lẹ́kàn dẹ̀ lọ ṣe ọ̀rẹ́ mi dáhùn ó ní ìdí tóun fi ń lọ Mẹ́kà ni àáfàá òun kan sọ fún un pé téèyàn ò bá kírun tó bá ṣáà ti ń lọ Mẹ́kà yẹn ládà ìrun ọdún 5 ló ní nítorí náà lòun ṣe ń lọ Mẹ́kà ọdọọdún ìwọ̀n á lọ Mẹ́kà kò wá kírun ṣebí lẹ́yìn téèyàn bá kírun tán ni Mẹ́kà ẹsẹ̀ tọ́ súnà ṣùgbọ́n tó láwọn àáfàá yìí rí i pé owó wà lọ́wọ́ rẹ̀ ó dẹ̀ ní ipò wọn lè bá sòótọ́ ọ̀rọ̀ tán wá ṣáà ti ń rówó tí wọ́n gbà ó ti parí abẹ́ẹ̀rí gbọ́ mo ní ọ̀rẹ́ mi kò rí bẹ́ẹ̀ o tó o bá kírun tó o bá ń lọ Mẹ́kà ò ń ṣeré lọ ni kò sí ládá kò sí rẹ́gísítà fún ẹ pò wá ìjọ mo ti sọ fọ́rẹ́ mi kò gbé fóònù mi mọ́ ohun tó fún mi kò fún mi mọ́ ṣùgbọ́n àwọn ò nítorí ohun tá a fẹ́ rí gbà lọ́wọ́ èèyàn ká bà ọ̀run tiwa jẹ́ ká bà ọ̀run tiẹ̀ jẹ́ ká parọ́ fún un torí bó ti jọ́rẹ́ mi tọ́lọ́run bá jogún àlìjọ́nà fún mi tí n bá wẹ̀gbẹ́ tí n bá rọ̀rẹ́ mi ìdùnnú mi ni àmọ́ kí n dá àlìjọ́nà kí n wá máa wá wọn ọ̀rẹ́ mi káàkiri kí n má rí wọn kí n wá máa ronú ibi tán wà lọ́hùn Ọlọ́run kó ṣàánú mi èmi ò ní bá wọn wọnú náà gbogbo ìrìn àjò tí n bá mọ̀ láti rìn láti wà àlìjọ́nà mo ṣetán láti bẹ̀rẹ̀ sí rìn ẹ̀yin ńkọ́ ẹ máa bá ń ká lọ ó tún dìgbà míì ná wábìláhù tàòfíìkì alihamudulilayi rọbílì àlámìn.